mú fún lẹ́yìn. Bàbá sì wọlá, bàbá ti bẹ nínú ọkọ̀. Ó ti fún mi ní ìdúbà, oníbàdàn kọ̀ọ̀kan. Wà lẹ́yìn rẹ̀, láti bọ̀bọ̀ ọjọ́ yìí ló ti rọ̀ ó. Sórí ìránṣẹ́ kan, ṣe màmá kí ní ìránṣẹ́ kankan lọ́wọ́. Ikọ̀ Elédùmarè ní ìpín lọ́wọ́. Ọ̀pìn wẹ́pọ̀ sùúrù lérè tí mo fi dé ìwọ̀. Láti bọ̀bọ̀ mo ti ṣiṣẹ́ mi wọ̀ láti tọ́sí. Ó lè ń gbà fún mi. Nítorí ẹ̀ ni mo ṣe fi síwájú. Tí bá ti fi síwájú lórí iṣẹ́ mi o. Tí bá Elédùmarè mi. Láti bọ̀ mo lè takú láyà. Bẹ́ẹ̀ mo lè tan ìta láyà o. Nítorí ẹni tí mo ní ju wọn lọ o. Ẹni tó ń gbé mú mi yẹ gbogbo ayé lọ ajúbà o. Ajúbà rẹ̀ ọ̀gá gba ìjúbà o. Wá gba ìjúbà mi. Dàbí ẹ̀sìn wá sí. Ajúbà rẹ̀ o. Ajúbà
forever in the glory. Glory to God in the highest. Glory to God in the highest. All the blessings of your life forever. Amen. For His blessings of your life forever. Àwọn màmá àti bàbá tí mo bá níbí àtàwọn tó bá mi níbí àtàwọn tó sì máa bá mi níbí. Etí wọn máa já lọ́nà. Àgàgà tí wọ́n bá ti bọ́ ènìyàn wípé gbogbo yín pátápátá ni mo kí. Lọ́nà ìbọ̀bọ̀ bí mo dárúkọ ara. Pọ́pọ́lọpọ́ mímọ́ Kristi tó ń bẹ níbí the only block of Christ. Ẹ̀kọ́ ìṣòyìnlẹ̀ bàbá tó ṣẹ̀ṣẹ̀ lọ. Wẹ́yẹ́wẹ́yẹ́ ni mo wà nílé níbi tí mo ti ń rìn láti múṣọ ìrọ̀lẹ́. Mo ṣe ọmọ tó bá mi jí. Mo lọ́lọ́gbọ̀n tó kan nínú àgbo ní mo bẹ́ẹ̀ ó dẹ̀ ń bẹ níbí. Every breaking news in the only block of Christ. Jai ló máa jù sí mi. Ẹgbẹ́ bọ̀bọ̀. Mo gbọ́dọ̀ bí wí. Eléyìí tó mú ṣó àzùmù ẹ̀mí. Ó ní bẹ́ẹ̀kọ́ màmá ṣé mo mọ́ forí. Mo bá ní òkùnkùn mọ́ forí. Ó ti ṣẹlẹ̀ náà nìyẹn. Mo bá ń bá research. Mo bá ń fẹ́ àwọn tó yẹ kí n pe mo fẹ́ àwọn tó náà. Báyìí gbogbo wọn bá ní bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n àjànà kú ti kọ̀gbẹ́ bàbá tí náà. Aṣíwájú nípa sílẹ̀ ní gbogbo ọmọ akọni wọn jákèjádò ní gbogbo àgbáyé. Bàbá òkú ìṣe ló ṣe wá iṣẹ́ nínú ayé wọ́n máa dàpọ̀ máwọn màlẹ́kà. Bàbá yìí bọ̀ padà òkèlè. Bàbá mi akẹ́kọ̀ọ́ fẹ́ òkèlè. Ìyẹn wá ní wípé kò sẹ́ni tí yóò ní kú láyé kò sẹ́ni iná tó máa bá òbí ìgboro tèmi ṣoṣo wípé pàdé ìgbọ̀. Ikú lábàbọ̀ àbábọ̀ ìṣàṣìyẹ. Oh
bẹ̀rẹ̀ iṣẹ́. Ìyẹn tó bá wọn dá ló jẹ́ bẹ̀rẹ̀ sí ní ìmúṣẹ. Wọ́n dàbí ikú ọmọdé nínú wa wọ mímọ́. Oníṣègùn ọlọ́pàá tó wà l'accident. Wẹ́rẹ́ ló máa wọlé nítorí pé àkọsílẹ̀ ẹ̀ ti dúró ó lè lè bàjẹ́. Ìwòyí ọdún tó kọjá. Lásì bàbá kéré. Bàbá mi tẹ́lẹ̀ fún mi ní ẹ̀fẹ̀fẹ̀ lórí ilé ọmọ. Sọ́mà ti rẹ́dì. Ṣùgbọ́n kí tó máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́míṣọ̀n. Ẹ bá mi kí ẹbí tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀fẹ̀fẹ̀ yìí. Bàbá mi. Bàbá ìgbà jẹ́nẹ́rà nínú àgbo mímọ́. Àwọn tí wọ́n fi iṣẹ́ lé mi lọ́wọ́. Sẹ́wọ́n ọmọ akínyẹmí. Sẹ́wọ́n mi rẹ̀ jàjà ọmọ akínyẹmí. Ọbẹ̀ bí sì fẹ́ kẹ́sì. Ọbẹ̀ tí yẹn ń lọ bí ìsà ọ̀sán tí ló ní báńṣọ. Ọkọ̀ mi máa bí èjì lọ́wọ́ ló lè sọ mi. Adé ń bọ̀ bọ̀. Ọmọ ẹ̀lú ń bọ̀ bí. Bámi bí kẹ́lì ìsẹ́lì kẹ́lì àwọn bàbá mi. Mo tún ń yàgò pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọbílé ẹ̀kọ́ mi àtẹ̀tà sí kòkó fábílì. Kí tó bẹ̀ síwájú. Ọba mi kí ló ń sún ẹ̀tẹ̀tà yìí lórí ẹ̀tún lórí àtúntò bọ́bọ́. Tí mo bá jóbìnrin ìwọ ni màá fẹ́. Àìjóbìnrin ni mo tún kú ajẹ́. Lórí ọ̀pọ̀ má ṣe bínú. Ìnáwó ọjọ́ sí pẹ́pẹ́dé ọkọ̀ lé wá síbẹ̀. Ọwọ́ mi ló kú bí òbí bẹ́ẹ̀ disappoint. Èyí náà ń jẹ́gun àti ìjẹ́ tán ẹ̀rọ akọta abẹ́lé mi. Mo kúkú mọ̀ pé understanding lẹ̀sìn lẹ́kọ́ mi. Olúwa ṣe owó kí ẹ rí ẹ aṣọ ìgbọ̀wọ́. Bóyá bẹ́ẹ̀, mo kí máa bọ̀ mi ẹ̀dàdà Adésolúkà. Mo bá ń yẹ ní beautiful baby tí mo ti fọ ọjọ́ ìwò. Àǹtí mi dáadáa. Ọmọ bàbá mi Abíkọ̀ Òṣèlú tí má ti sọ bẹ́ẹ̀, wọ́n ti mẹ́ni tí mò ń bá wí. Beautiful baby ìyẹn lágbo mi mọ́. Tí máa rí mo ti rá bí ọdún mo ti rí bí ọlá. Èèyàn mélòó mi lè yà ní Bádé ń bọ́ fẹ́ sí lọ́dọ̀kì. Mi ò rọ́jọ́ mú solo ara NC wọ́n bẹ̀rẹ̀ bá àwọn aṣẹ ẹ̀rọ ìlú ẹjọ́. Bádé tó kọ́ ikú lọ́gbàgbọ́. Àbá kọrí ṣàṣìlẹ̀. Bàbá lọ́lá ti relé, bàbá bímbọ́ ti relé, bàbá ṣẹ́jú ti relé, bàbá olúmídé ti lọ. Ẹ̀kọ́ tó yẹ sílẹ̀ tó lè ṣe ọmọ àbí àbúrò máa rí ìkàwọ̀. Kọ́mi hallelujah tẹ̀lé mi. Hallelujah song is a beautiful song in the church. Kọ́mi hallelujah tẹ̀lé mi. Hallelujah song is a beautiful song in the church. Let's sing it hallelujah. Mo rí yẹ o, hallelujah, mo rí yẹ o. Nínú Olúwa, hallelujah, mo rí yẹ. Nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, hallelujah, hallelujah, mo rí yẹ.
Bàbá ìjọba kọjú sí mi náà láyé. Ẹni rere mo bá òde. Bàbá ìjọba mi mo bá òde. Bàbá ìjọba mi mo bá òde. Bàbá ìjọba mi mo bá òde. Ọmọ títí dà tó ti bọ́ wọ́n mi lọ. Ọmọ títí dà tó ti bọ́ wọ́n mi lọ. Ẹ̀ka mi ni Ọládìméjì. Ọládìméjì. Ẹ̀gbọ́n ìyá ọba. Ẹ̀gbọ́n ìyá ọba súnmọ́ mi sí ní. Aṣọ bàbá. Aṣọ ní bàbá yìí. Ẹ̀gbọ́n ìyá ọba. Ó ṣe mọ̀ ọdún pẹ́. Bàbá mi. Somebody know ọmọ mi o. Somebody know wa. Somebody know ọmọ mi o. Alájọ fún mi. Tímọ́tímọ́ ti àwọn tí mo lọ́kọ́ rí. Ẹ̀gbọ́n ìyá ọba. Ó súnmọ́ mi sí ní. Somebody know ọmọ mi. Somebody know wa. Ìyẹn ní sọ́dọ̀ mi ò ní lẹ́sọ̀. Somebody know wa. Ọmọ mi o. Ẹ̀kú
ọmọ sọ́ni tí mo fi náà. Ẹ sábà pé ọmọ sọ́ni iṣẹ́. Ikú má bọ̀ sáré kò lè fi ọ̀pọ̀. Ó bá ṣe bí ọ̀sán ẹ̀ láwọn ènìyàn lọ. Iwájú làwọn
wọ́n ṣe wọ́n ní tẹ̀lé ní ọba tẹ̀lé ọ̀túnba. Tí bá ti ní ẹ̀kọ́ lè ṣe kó lọ́dún kò lè tó ìṣàlàyé ọ̀túnba. Ọlọ́gbọ́n tí mo ẹ̀kọ́ tí kò mọ̀ ní lórí inú olówó tó ṣọ gbogbo tó. Ẹ̀sìn gbọ́ngbọ́n. Ẹ̀fẹ̀ lọ́lá bẹ́lò ìjọ tí a bá yìí. Lọ́lá bẹ́lò wá jẹ́ ó ní. Ẹ̀yin tójú ọjọ́ wo kí a máa jẹ. Mo ṣì wà lórí ẹ̀kọ́ fíṣàn. Lọ́lá bẹ́bí náà ní kí ló dé mo ṣì wà lórí ẹ̀kọ́ fíṣàn. Olómìnirí ṣúgbọ́n mọ̀ ìrẹ̀ tuntun àwọn tí a ń gbé ẹ̀ka ọ̀bọ̀. Ẹ bá mi pe ìṣubú bẹ́bí ìṣubú bẹ́bí. Ìṣubú bẹ́bí ìṣubú kí ẹgbẹ́ lẹ́sẹ̀lá. Àwọn tó ló wá ṣe ìrìn àjò dáhùn dáhùn. Lọ́lá bẹ́bí ìjọpọ̀ sọ́nà olóko wa.
yóò ṣe fún yín ọmọ Jésù ni wá ọmọ àdọ́bì ni wá gbogbo ẹ̀ là ń ṣe Jésù yẹn. 08027 ìyá kan bí ìbọn ọlọ́fin ni ẹgbẹ́gbẹ́jọ yìí sókè ẹ wò ìyá kan bí ìbọn ọlọ́fin àwọn màmá wa nínú Olúwa àwọn màmá wa nínú Olúwa. ìyá kan ọlọ́fin ni wọ́n ti wá kó ránṣẹ́ nítorí àwọn màmá wa nínú Olúwa. Ni mo wa, you can chat with me right away. Ṣùgbọ́n má jẹ́ kójú òwúrọ̀ jẹ́ kó jẹ́ wọ́n sàn. Èyí ò ní bí ṣọ́ọ̀ṣì ṣeré ní tèmi lọ́jọ́ wọn. Ṣùgbọ́n lọ́jọ́ Monday, ọjọ́ ìsinmi ni o bá dé bọ́bọ́, o lè bá mi jà. Ìyẹn ọjọ́ Monday bá dé bọ́bọ́ máa sùn mí. Ìyẹn tí mo fi ń pé bọ́lá mi ṣe ṣe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀yin ní sísì ẹ tún ti dé. Ẹ̀yin ní sísì ẹ tún ti dé. Ajọ́ mi tẹ̀tẹ̀lé, ajọ́ ẹ tẹ̀tẹ̀lé. Bàbá mi nínú ìgbà mi mọ ọmọ gbọ́dọ̀ sọ́kè lórí ẹnu ṣùgbọ́ nínú ohun ìyíwọ́. Bádé bọ̀bọ̀ sí ìpolówó lọ́wọ́lọ́wọ́. Bádé bọ̀bọ̀ sí ìpolówó lọ́wọ́lọ́wọ́. Tó bá ti wọ ní YouTube àtìládé bọ́bọ́ ọmọ aláyọ̀ má lọ gbàgbé make sure pé subscribe dáadáa o lè ní aráwọ̀ fídíò wa lóríṣiríṣi níbẹ̀ ló máa ṣe mọ̀ mí tán ẹ bá mi ní Ọ̀túnba àìsàn bọ̀bọ̀ ọlọ́lá tí mo pa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àjọ ẹ̀ kankanlé àjọ ẹ̀ kankanlé yẹ́mi yẹ́mi dáadáa
bẹ níbí wọ́n ní wípé ó ní ìṣègùn làwọn ní. Àbíọ́dé lọ́lá gbẹ̀lò gbogbo ọmọ akọ mímọ́ tó bẹ̀ ní àwọn ni mo fẹ́ sáré. Jésù bàbá ti bá audience. Ọ̀rọ̀ rẹ̀ mi ìlara jẹ́. Ṣé wọ́n fẹ́ rúbù sílẹ̀? Ẹ bá mi wọ́n mẹ́tì fún ọlá. Ọ̀run náà kò fẹ́ sẹ́kù. Àpò òun ti gbé. Ẹ̀jẹ̀ sọ́kè. Ìrẹ́ bímọ. Òbí ìṣẹ̀ra. Olùkọ́ni. Ìlú ìyẹ̀wò. Oríṣi. Jésù ní ìbàlẹ̀ ìwọ́pọ̀. Mo fẹ́ ṣe bí ọ̀gá mi bí mo gbé bọ̀. Mo fẹ́ ṣe bí ọ̀gá mi láti ọdún owó pa ọ̀gá mi ní. Ṣé sẹ́kẹ́tì ní gbogbo jùjú ṣiṣẹ́ pátápátá? Alábẹ̀dẹ̀ máa ń sùn yóò bí ti lé dọ́kọ̀. Ẹ má ṣe jẹ́ ká fòrò. Gbogbo ọmọ bíbọ̀ kùsù tó ń bẹ níbí. Ìwọ tó bá kí í ṣọmọ ẹlẹ. Máa bọ̀ lẹ́yìn ọkọ̀ọ̀kan. Kàṣáyé wá jíjú ọpẹ́ nítorí bàbá tó relé. Tó bá wọ gbogbo church wáyé crisis tó ń bẹ níbẹ̀. Wọ́n máa jà sí lídà. Wọ́n máa ṣe oríṣiríṣi o. Wọ́n máa fọwọ́ mọ́tò ọ̀sẹ̀ tí wọ́n tọwọ́ bọ̀. Wọ́n máa ṣe pé kí ni lójoojúmọ́ BBC á máa gbé wọn. Janice á máa gbé wọn, wọ́n máa fi wọn ṣe lẹ́jà. Ọlọ́run tí ò ṣe ta omi mọ́tẹ̀ tí ò bá ní sọ pé fún mi. Gbogbo ọmọ àgọ́ mi fọ́n tó ń bẹ níbí. Ẹ jẹ́ ká kí ju ọpẹ́ délẹ́bù balẹ̀ nítorí ìgbàgbọ́ wọn tó lọ. Olùsọ̀kan wọ́n rí Jésù. Ẹ bá mi sọ fún díje díẹ̀díẹ̀. Ẹ sọ fún díẹ̀díẹ̀. Ẹ má ṣe jẹ́ káfọ́. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ kúkú ayé. Nítorí Jésù ló bẹ̀ ọ́. Mo ní ìlú mi kí ọ̀lẹ́ sọ̀rọ̀. Lórúkọ bàbá mi. Wọ́n sọ wípé hallelujah. Jésù fẹ́ràn ọ̀sẹ̀ lẹ́nu. Hallelujah. Mo mójú sókè lórí bàbá mi wálé mi tí ó bí o. Dákú àgọ́ mímọ́ nìyẹn. Àwọn àgọ́ mímọ́ tó bẹ̀rẹ̀ bí ẹ bá mi túwọ̀ yín sókè. Ìfà ìfẹ́ olúbalà yóò sì wá. Wọ́n ní ìfẹ́ tó bá mi wọ̀. Wọ́n ní ilé ìwọ̀n lọ́wọ́ olúwa. Àwọn àgọ́ mímọ́ tí wọ́n fi ṣọ̀fọ̀ àlè ni wọ́n jáde yẹn. Wọ́n wá jíjú ọpẹ́, wọ́n wá sọ wọ́n wọ ọpẹ́. Nítorí kí Jésù ṣe wù lọ́wọ́, ọ̀run tó wọ́n wà ní ẹgbẹ̀fẹ́. Oṣù péré rẹ̀ kí padà o.
ọ̀la ni ó dára. Àwọn òkèèyàn náà lọ jẹ́wọ́ jáde o. Àwọn náà tún kọ́kọ́ ní Jésù. Àwọn náà tún kọ́kọ́ jáde o. Abẹ́kọ̀ọ́ ọ̀la ni ó dára o. Ayẹyẹ olú ló sanwó yìí. Ayọ̀ bàbá mi ẹni olú. Ayẹyẹ bàbá mi ló.
Wọ́n sọ̀rọ̀ special number àwọn láti ọwọ́ mi. Oyin aṣáájú ìyẹn. Àwọn obìnrin àkọ́bí náà ti sùn nígbó lọ́wọ́lọ́wọ́. Ó ti. Listen.
Ẹ̀yin ni sásílẹ̀ kì í fẹ́
Ojú òní lè rọrùn, ẹnu òní lè dákẹ́. Ọ̀tún máa fi òní dákẹ́ lórí ẹ̀ àbí tó bá wá tó bá ń bọ̀ bá mi kó sùn ló dání. Bá mi kó olúwa ṣèyí. Bá mi pè é ìpọ̀pọ̀ àwọn ojú ní ọ̀pọ̀ kan. Ọ̀tún máa ń ojú òní lè rọrùn, ẹnu òní lè dákẹ́. Mo ní fún ẹni ilẹ̀ yìí tó kó ọlọ́mọ. Ọkùnrin àti obìnrin, gbogbo wọn ló bẹ̀rẹ̀ ọ̀rẹ́. Àtúbà mi tó fún mi, mo wá gbé. Àtúbà mi tó fún mi, mo wá gbé. Ìṣẹ́jú márùn-ún péré ni mo fi ń fi ògbọ́dọ̀ rí wọn lọ́jọ́ ọkọ̀ tí má kì wọ́n. Àgbà bàbá mi ká ọmọ ṣùgbọ́n wá gbé. Wọ́n pẹ́ Ọlọ́run tí wọ́n kì í pẹ́. Lórí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ yìí náà ní ọpẹ́ ló já sí ojú ayé ayọ̀ ló já sí. Ẹ̀yìn ọrún òní jẹ́ mí ẹgbẹ́ mi ní ojoojúmọ́. Ìjọba sọ̀rọ̀ òní títí inú lè fi inú mi lélẹ̀. Ọjọ́ náà tí Jésù rẹ̀ ẹsẹ̀ mi. A ní ẹ̀kọ́ mi ò ọ̀nà bíbí olómi.
Thank you.
Ọ̀túnba yé Ọ̀túnba. Ẹ bá mi pé Ọ̀túnba o. Ọ̀túnba yé mo ń bá òde lọ́dọ̀. Ọ̀túnba sábẹ́ kì í tóbi. Ẹ bá mi pé Ọ̀túnba o. Ẹ bá mi pé Ọ̀túnba o. Yé Ọ̀túnba. Nítorí Ọ̀túnba ojú òbí lè rọrùn ẹnu òbí lè dákẹ́. Ọ̀túnba mi ò ní dákẹ́ lórí ẹ̀ àbí tó bá wá sáà. Tó bá ń bọ̀ bá mi kó sùn mú dání bá mi kó olúwa ṣèyí. Bá mi pè é èèpọ̀pọ̀ àwọn ojú ní ọ̀pọ̀ kan. Ọ̀túnba ojú òbí lè rọrùn ẹnu òbí lè dákẹ́. Mo nípa ẹni lẹ̀ yìí gbogbo wọn ló fẹ́ràn. Ọkùnrin àti obìnrin gbogbo wọn ló fẹ́ràn. Àtúbà mi jọ fún mi kó wá gbé. Àtúbà mi jọ fún mi kó wá gbé. Alága mi o. 17 baby. Ọlọ́lá ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀. Bàbá ọmọ mi gbé adìyẹ ọjọ́ mi ẹ̀sẹ̀. Àbí pálábá bẹ̀rẹ̀ sí mi. Ẹ bá mi tọ́jú kẹ́mi sí bèbí. Ẹ bá mi tọ́jú kẹ́mi sí bèbí o. Ọlọ́lọ́lọ́lọ́ mo bá lóde. Ọlọ́lọ́lọ́lọ́ mo bá lóde. Ẹ bá mi kí sọ́dọ̀ mi bèbí. Sọ́dọ̀ mi.